ńgbà ẹ̀yin ó yan ọkọ wọn òbí yín fi ń lẹ̀ ẹni ẹ nífẹ̀ẹ́ sí òun lẹ yàn gẹ́gẹ́ bí ọkọ ó dórí tí ẹ wá olówó fọ́mọ kì í ṣe torí ọmọ gan o torí yín àti torí àwọn àbúrò àtẹ̀gbọ́n rẹ tó kù ó lè máa gbọ́ bùkátà alẹ́ rẹ̀ fọmọ sin gbà òbí tí òfin sin gbà ẹ̀rẹ̀ fọmọ sin gbà àbí ìgbà téèyàn bá yáwó eléèlé tó wá ní ó yá rèé sanwó tí mo yá bẹ́ẹ̀ lẹ ṣe ṣe ẹ̀yin inú ọlọ́ọ̀nù àṣé kìí ṣe torí pé torí ọmọ gan kọ́mọ ó lè nígbádùn ayé lẹ́yìn èèyàn fi ń fọmọ fún olówó àṣé torí tí ni ọmọ tún wá délé yóò san tójú rẹ̀ ń rí ẹni ò mọ ọrùn mọ́ ẹni ò mọ ọrùn mọ́ faradà nítorí àtijẹ àtimu iná àbí èmi nígbà mo sọ wípé obìnrin tá a bá ní ká wo pàṣẹ́ntéèjì pé obìnrin àtọkùnrin kódà obìnrin kó 70% nínú pé kéèyàn ò ba ayé jẹ́ number 1 ni kọ́lọ́n kó ṣàánú wa ni obìnrin ó kó 70% bẹ́ẹ̀ bá ní ẹ̀wọ̀n ìyàwó tí ò dáa náà obìnrin ni ìyá ọkọ tí ò ṣe é mú yangàn obìnrin ni ìyá ọkọ tí ń kọ́ ọmọ sí ìyàwó obìnrin ni ìyá ìyàwó tí ń ṣe nágbọ̀nàgbọ̀n obìnrin ni àti fọ́kọ àti níyàwó iná obìnrin náà ni all is well wa alájìkẹ́rì iná ẹ bá ń like comment ẹ share dáàbò.